èyí ni ìtàn Adegoke Adelabu PẹNKẹlẹmẹẹsì orí 20. nígbà tí àwọn Ìjẹ̀bú dènà dé Adelabu PẹNKẹlẹmẹẹsì níjẹ̀bú Òde, nǹkan ṣẹlẹ̀ níbẹ̀. Gbogbo ẹni tó bá fẹ́ gbọ́ ni Adegoke Adelabu ń sọ fún. Ó ní kádàrá òun ni láti di olórí ìjọba Western Region. Kò sì sí tàbí ṣùgbọ́n kan níbẹ̀. Òun lòun yóò lé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ kúrò níbi tó wà yẹn. Òun lòun yóò gbàjọba lọ́wọ́ ẹ̀. Ó ní gbogbo ohun tó ṣẹlẹ̀ sí òun, tí wọ́n yọ òun kúrò nípò mínísítà, tí wọ́n tún yọ òun kúrò nípò alága ìjọba ìbílẹ̀ Ìbàdàn, nítorí tí òun lé nǹkan kéékèèké kiri ni. Ṣùgbọ́n nísìnyí tí òun fẹ́ mú ohun tí Ọlọ́run fún òun yìí, kò sẹ́nìkan tí yóò dá òun dúró mọ́. Ṣùgbọ́n àdàbà ń pògèdè ó ṣe bí ẹyẹlé ò gbọ́ ni o. Bẹ́ẹ̀ ẹyẹlé gbọ́ títìrì ló ń tìrì ni. Kì í ṣe pé Awólọ́wọ̀ kò gbọ́ gbogbo ìlérí Adélabú. Ó kúkú gbọ́, òun náà kò sì dúró rárá, nítorí adákẹ́jà bí èṣù ni. Ẹgbẹ́ Action Group ti dúró gírígírí. Awólọ́wọ̀ àti àwọn aṣáájú ẹgbẹ́ náà ti tún tò, wọ́n sì tó dáadáa. Nítorí bí ìbò náà ti ń bọ̀ ni wọ́n ti rán Samuel Ọ̀rẹ́dẹ̀yìn tí í ṣe alábòójútó ọ̀rọ̀ àwọn ọmọ ẹgbẹ́ lọ sílùú òyìnbó. Wọ́n ní kó lọ kọ́ bí wọ́n ti ń ṣètò òṣèlú wọn lọ́hùn-ún. Bẹ́ẹ̀ ni wọ́n sì ń kó owó ńláńlá kalẹ̀ fún àwọn alábòójútó ẹgbẹ́ wọn. Ọ̀nà tí wọ́n fi ń rí owó jù ni pé ẹgbẹ́ náà ló wà níjọba. Gbogbo àwọn tó bá sì jẹ́ ọmọ ẹgbẹ́ náà ní ìjọba máa ń fún ní iṣẹ́ oríṣiríṣi láti ṣe. Iṣẹ́ náà sì máa ń mú owó wọlé fún wọn. Bí owó bá ti ń wọlé fún ọmọ ẹgbẹ́, bẹ́ẹ̀ ni àwọn náà máa ń rí owó dá sínú ẹgbẹ́ wọn. Wọn yóò sì máa náwó sínú ẹgbẹ́ ọ̀hún torí wọ́n ń rí owó láti ibi iṣẹ́ ìjọba tí wọ́n ń ṣe. Àgàgà àwọn báǹkì tí wọ́n bá jẹ́ ti àwọn èèyàn ìjọba, níbẹ̀ ni ìjọba máa ń kó owó ẹ̀ sí. Bí ẹgbẹ́ òṣèlú AG bá sì ti fẹ́ owó, àwọn báǹkì yìí ni wọ́n máa ń dojúkọ. Ṣùgbọ́n nǹkan kò rí bẹ́ẹ̀ fún wọn nínú ẹgbẹ́ NCNC, ẹgbẹ́ Adelabu. Ọ̀dá owó Awolókun ti dá wọn. Ẹgbẹ́ náà kò sì ní owó gidi kan lọ́wọ́ rárá. Àwọn èèyàn wọn tó ṣe mínísítà ilẹ̀ Ìgbò ni wọ́n pọ̀ sí jù. Wọn ò sì lówó kan láti ná fún ẹgbẹ́ wọn. Báǹkì tí Nnamdi Azikiwe ti ṣe olùdásílẹ̀ ẹgbẹ́ náà ní, ìyẹn báǹkì tí wọ́n ń pè ní ACB, African Continental Bank. Báǹkì náà kò sí nítòsí. Ilẹ̀ Ìgbò ló ti lágbára púpọ̀, nítorí níbẹ̀ ni Azikiwe ti ń rí owó kó fún wọn. Bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá níbí kò sí ẹnìkan tí bá yímíyímí dùn mí ni o. National Bank of Nigeria ní bàbá. Àwọn èèyàn Awólọ́wọ̀ ló sì ní báǹkì náà. Àwọn Adelabu àti ẹgbẹ́ wọn kò lẹ́nu níbẹ̀ rárá. Pẹ̀lú gbogbo ẹ̀ náà ṣá o, Adelabu ò torí ẹ̀ jáyà. Ohun tó ń sọ ni pé àkókò rèé tí kádàrá òun tí Ọlọ́run kọ mọ́ òun yóò ṣẹ. Bóyá owó wà lọ́wọ́ NCNC tàbí kò sí owó lọ́wọ́ wọn o, àsìkò tí òun yóò di olórí ìjọba ilẹ̀ Yorùbá nìyí. Ibì kan wà tí wàhálà míì ti wà fún ọkùnrin PẹNKẹlẹmẹẹsì yìí o. Láàárín àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ ní ẹgbẹ́ NCNC, àwọn kan wà nínú wọn tí wọn kò fẹ́ kí agbára Adelabu tún gbilẹ̀ kankan nínú ẹgbẹ́ náà. Bí wọ́n bá rí ọgbọ́n ọ̀rọ̀ náà dá, wọn kò fẹ́ kó jẹ́ òun ni yóò di premier. Wọ́n fẹ́ lò mìíràn láàrin ara wọn. Nítorí bẹ́ẹ̀ làwọn wọ̀nyí ṣe sòpàǹpá, wọ́n sì ṣòfin. Wọ́n ṣòfin ẹgbẹ́ pé Ìbàdàn nìkan ni kí Adelabu ti máa ṣe kàmpéènì lásìkò ìbò tó ń bọ̀ náà. Wọ́n ní kó má kiri ilẹ̀ Yorùbá rárá, nítorí àwọn Awólọ́wọ̀ ti bà orúkọ ẹ̀ jẹ́ nílẹ̀ Yorùbá yìí. Bó bá sì ń lọ síbẹ̀, ọ̀rọ̀ tó bá sọ kò ní tà létí wọn. Nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe gbé Nnamdi Azikiwe fúnra ẹ̀ wá láti ilẹ̀ Ìgbò. Azikiwe sì tẹ̀dó sí Ìbàdàn bí ìbò náà ti súnmọ́lé. Ó sì kó ọ̀pọ̀lọpọ̀ àwọn aṣáájú ẹgbẹ́ NCNC tí wọ́n jẹ́ Ìgbò lẹ́yìn. Àwọn yìí ni wọ́n ń ṣe ìpolongo ìbò náà káàkiri ilẹ̀ Yorùbá. Níbí ni àwọn Awólọ́wọ̀ ti dẹ okùn fún wọn. Ohun tí wọ́n ń sọ fún àwọn èèyàn ní gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n ti ń lọ ṣe ìpolongo ìbò wọn ni pé ṣé àwọn náà ti fojú ara wọn rí ohun tí àwọn ń sọ o. Ọ̀rọ̀ tí àwọn ń sọ láti ọjọ́ yìí nípa Adelabu, gbogbo ohun tó wu Adelabu àti àwọn ọmọ Yorùbá tó ń ṣe ẹgbẹ́ NCNC kò ju kí wọ́n ta Yorùbá fún Ìgbò lọ. Wọ́n fẹ́ sọ Yorùbá di ẹrú Ìgbò ni. Ìyẹn làwọn ṣe ti ń pariwo láti ọjọ́ yìí o, pé kí ojúlówó ọmọ Yorùbá kan má tẹ̀lé NCNC.
ẹgbẹ́ àwọn ìyẹn Action Group tí àwọn jẹ́ ojúlówó ọmọ Yorùbá ní kí wọ́n tẹ̀lé kí wọ́n sì máa ṣe. Nígbà tí àwọn aṣáájú ẹgbẹ́ NCNC àti àwọn tí wọn kò fẹ́ kí Adelabu di premier nínú ẹgbẹ́ náà yóò fi mọ kinní náà lọ́rùn, nǹkan ti fẹ́ bọ́ sórí tán. Nítorí ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n bá lọ, yẹ̀yẹ́ làwọn ọmọ Yorùbá ń fi wọ́n ṣe. Wọ́n á ní àwọn Yorùbá tó wà láàrin yín dà, ta ni yóò dìbò fún àwọn ọmọ oníhòòhò, àwọn ọmọ alugijó. Bẹ́ẹ̀ ni nǹkan fẹ́ dàrú mọ́ àwọn ọmọ ẹgbẹ́ náà lọ́wọ́. Ni wọ́n bá sáré padà tọ̀ Adelabu lọ. Wọ́n ní níbikíbi tí Azikiwe bá fẹ́ lọ, àfi kó jẹ́ Adelabu ni yóò ṣáájú ẹ̀, nítorí òun ni aṣáájú ẹgbẹ́ náà tí wọ́n mọ̀ jù lọ káàkiri ilẹ̀ Yorùbá. Kò sì sí ibì kan nílẹ̀ Yorùbá tí wọn yóò ti gbọ́ pé Adelabu pẹnkẹlẹmẹ́ẹ̀sì kìnìún oníbùdó ń bọ̀ tí gbogbo ẹni tó bá wà níbẹ̀ kò ní tú jáde. Ìjáde àkọ́kọ́ tí Adelabu tẹ̀lé àwọn Azikiwe lọ ní Ìjẹ̀bú Òde ni lọ́jọ́ 12 oṣù karùn-ún ọdún 1956. Àwọn ọmọ ẹgbẹ́ Action Group ti mọ ohun tí yóò ṣẹlẹ̀, nítorí nígbà tí àwọn èèyàn ti gbọ́ pé Adelabu ń bọ̀ ní gbogbo ìlú ti bẹ̀rẹ̀ sí rọ́ kẹ̀kẹ́, tí àwọn èèyàn sì ti ń pariwo sílẹ̀ pé pẹnkẹlẹmẹ́ẹ̀sì yóò bá àwọn lálejò ní Ìjẹ̀bú Òde. Làwọn ọmọ ẹgbẹ́ Action Group bá múra. Wọ́n múra ìjà sílẹ̀ di Adelabu. Wọn ò fẹ́ kó sọ̀rọ̀ rárá. Wọ́n sì fẹ́ da ètò náà rú débi pé ẹnikẹ́ni ò ní lè dúró gbọ́ ohun tó ń sọ. Bẹ́ẹ̀ kì í ṣe Adelabu nìkan ló ń lọ. Azikiwe gan ló ń bọ̀. Adelabu kan sì ń lọ sóde ọ̀hún ni. Ṣùgbọ́n kò sẹ́nìkan tó gbọ́ orúkọ Azikiwe, tí Adelabu nìkan ni gbogbo ìlú ń pariwo. Níbi aago 10 òwúrọ̀ ni mọ́tò Adelabu wọ ìlú Ìjẹ̀bú Òde. Bó sì ti dé ní ariwo gba gbogbo ìlú náà kánkán. Ṣé bí òun bá ti ń lọ sóde, àwọn oníyàálù ni yóò ṣáájú, tí ṣẹ̀kẹ̀rẹ̀ yóò máa sọ wọ̀yọ̀wọ̀yọ̀, tí omele yóò sì máa ro lákọlákọ, tí ìyáàlù yóò sì máa fi ohun ìlú ẹ̀ fọ́hùn, tí àwọn olóhùn yọ̀ yóò sì máa fi orin pé ọkùnrin wọn ọ̀rànjọ náà ní máa wọlẹ̀ má ràbà. Nígbà tí àwọn èrò Ìjẹ̀bú gbọ́rọ̀ ìlú, wọ́n mọ̀ pé Adelabu ló wọ̀ ló wá. Ní gbogbo aráalé bá rán ni sí ará oko, kí á làwọn èrò sì ti pàdé ẹ̀ lójú ọ̀nà. Wọ́n sì gbé ọkùnrin náà, wọ́n gbé ẹrù láàlàá ni. Wọ́n ń gbé lọ sáàrin ibi tí yóò ti bá àwọn èèyàn sọ̀rọ̀. Àtewé, àtàgbà, àtọkùnrin, àtobìnrin, àti ọ̀pọ̀lọpọ̀ àwọn adélébọ̀ tí kò rántí wẹ̀wù tó jẹ́ aṣọ lásán làwọn ró máyà. Gbogbo wọn ni wọ́n sáré jáde wá wo ẹni tí wọ́n ń pè ní pẹnkẹlẹmẹ́ẹ̀sì gan-an. Níbi tí èrò ti ń rọ́ gìrìgìrì lọ yìí ni àwọn ọmọ ẹgbẹ́ Action Group gbẹ̀yìn yọ sí wọn. Níbi tí wọ́n ti fìpàdé náà sí ni o. Ìyẹn ibi tí Adelabu àti Azikiwe ti múra láti bá àwọn èèyàn sọ̀rọ̀. Níbi tí àwọn ẹgbẹ́ NCNC ti gbà láti ṣe ìpolongo ìbò wọn. Nígbà tí àwọn ẹrú ikú yọ pẹ̀lú àwọn ohun ìjà lọ́wọ́, tí àdá àti ọ̀bẹ olójú méjì ń pàdé ara wọn, àwọn èrò ìwòran kò rántí dágbére fún ara wọn. Kálukú fẹ̀yìn rìn, nítorí pé àfọwọ́fọnná kì í dúró parí ìjà fẹ́nìkan. Kò sí èrò ìwòran tàbí aráàlú kan tó lè dúró ṣàyà gbangba, ṣé lójú àdá tàbí lójú ọ̀bẹ. Ẹni tó bá dán irú ẹ̀ wò kò lè yàtọ̀ sí ajá tó wọ ilé ẹkùn. Bẹ́ẹ̀ ajá tó bá wọlé ẹkùn yóò fẹ̀jẹ̀ wẹ̀ dandan ni. Ṣùgbọ́n Adelabu pàápàá kì í ṣe ẹni tí èèyàn yóò dá lọ́nà bẹ́ẹ̀. Arìnmáṣánwọ jàǹdùkú lòun fúnra ẹ̀, nítorí ìdágìrì ọ̀nà. Kí á lẹ́nìkan nínú àwọn ọmọlẹ́yìn ẹ̀ ti pariwo èèwọ̀, àṣà ò gbọdọ̀ wọlé gbẹ́yẹlé. Bẹ́ẹ̀ ni bó ti wí bẹ́ẹ̀ tán ni àwọn ìgìrì pa ọkùnrin bẹ̀rẹ̀ sí tọwọ́ bọ àpò. Àwọn ohun tí àwọn náà sì ń fàyọ ò dáa. Àfi bí ìgbà tí wọ́n ti mọ̀ pé kinní kan yóò ṣẹlẹ̀ ní Ìjẹ̀bú tí àwọn ń lọ nì. Ṣé ọmọ Ìjẹ̀bú ni Awolọwọ? Kò sì sí kí ohun kan má ṣẹlẹ̀ nílùú náà bó bá di pé àwọn Adelabu fẹ́ wá ṣe kàmpéènì wọn níbẹ̀. Ohun tí yóò ṣẹlẹ̀ gan-an ni kò sẹ́ni tó mọ̀. Nígbà tí àwọn ọmọlẹ́yìn Adelabu náà fa ìgò náà yọ, tí àwọn ọmọ ẹgbẹ́ NCNC tó wà níjẹ̀bú pàápàá ṣáájú, ìjà náà gbóná wàyí ṣá. Nígbà tí ọ̀rọ̀ náà kò sì wọ̀ mọ́, àwọn ọmọ Action Group fẹ̀yìn rìn, kálukú wọn sá lọ. Bó tilẹ̀ jẹ́ pé èèyàn kan kò kú níbẹ̀, ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n farapa. Kódà àwọn míín wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run, nítorí àwọn tí wọ́n ṣáládàá kó pọ̀ bí ẹni tí wọ́n gún lọ́bẹ. Ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n sì lù ní nǹkan ìbílẹ̀ tí wọn kò jẹ́ ará ayé, tí wọn kò jẹ́ èrò ọ̀run. Ó ní ìjọba Western Region bá pàṣẹ pé kí wọ́n rí i pé Adelabu kò jáde nílùú náà o, kí wọ́n kì í mọ́lẹ̀, kí wọ́n sì tì í mọ́lé, nítorí òun ló dá gbogbo eléyìí sílẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ Adelabu bí abálẹ́ká mẹ́ni ọ̀la là á mú ni. Nígbà tí wọn yóò fi máa wá Adelabu kiri nì, ọkùnrin náà ti wà níbàdàn. Àwọn tí wọ́n sì ń wá ní ilẹ̀ Ìjẹ̀bú kan ń dààmú ara wọn lásán ni.
lẹ́yìn tí wọ́n ti fi ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ wá Adelabu tí wọn kò rí, àwọn ọlọ́pàá gbé ìwé jáde fún, wọ́n sì sọ pé àwọn ń wá Adelabu, ẹni tí ó bá àwọn rí kó bá àwọn mú. Nígbà náà ni àwọn ọmọlẹ́yìn Adelabu àti àwọn olóṣèlú Ìbàdàn sa ara wọn jọ. Àwọn náà sì ń lọ sí bí 1000 kan àbí jù bẹ́ẹ̀ lọ. Wọ́n ní àwọn ń lọ sílé gómìnà Western Region ìgbà náà, ìyẹn òyìnbó tí òun pẹ̀lú Awólọ́wọ̀ jọ ń ṣèjọba. Ohun tí wọ́n torí ẹ̀ lọ kò ju pé kí wọ́n má jẹ́ kí àwọn ọlọ́pàá mú Adelabu lọ, nítorí àwọn mọ̀ pé gbogbo ohun tí wọ́n ń ṣe yìí, tí wọ́n ń sọ pé àwọn fẹ́ mú Adelabu yìí, tí àwọn ọlọ́pàá ń kéde orúkọ ẹ̀ pé àwọn ń wá, àwọn mọ̀ pé àwọn Awólọ́wọ̀ ló wà nídìí ẹ̀. Bí òyìnbó gómìnà yìí kò bá sì tètè dá sí wàhálà tí yóò ti ìdí ọ̀rọ̀ náà yọ, Ọlọ́run jẹ́ kí apá òun pàápàá ká ni o. Òyìnbó ló sọ fún wọn pé kí Adelabu lọ rí àwọn ọlọ́pàá, bó bá ti lọ sọ́dọ̀ wọn kò ní sí wàhálà kankan. Ńlá Adelabu bá lọ o. Nígbà tí Adelabu sì dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá, wọ́n ní kó rojọ́, wọ́n ní kó ṣàlàyé ohun tó fà á tó fi wá da Ìjẹ̀bú Òde rú ní ọjọ́ 12 oṣù karùn-ún ọdún 1956. Adelabu ní òun kọ́ lòun da ìlú rú o. Ó ní bí wọ́n bá fẹ́ mọ ìdí ọ̀rọ̀ tòótọ́ kí wọ́n lọ mú àwọn aṣáájú ẹgbẹ́ Action Group. Gbogbo ọ̀rọ̀ náà ni yóò yé wọn, nítorí àwọn ni wọ́n rán àwọn ọmọ wọn láti wá da ìpàdé tí àwọn ń ṣe rú o. Àwọn ọlọ́pàá ò gbà. Wọ́n ní àfi kí Adelabu fojú ba ilé ẹjọ́. Ní ilé ẹjọ́ ni adájọ́ ti sún ẹjọ́ náà síwájú, ṣùgbọ́n gba béèlì ẹ̀ pé kó máa lọ nígbà tí ẹjọ́ náà bá sì bẹ̀rẹ̀, kó rí i pé òun padà wá sílé ẹjọ́. Ńlá Adelabu bá tún padà sí Ìbàdàn pẹ̀lú àwọn onílù ẹ̀. Kò sì sí orúkọ méjì nílẹ̀ Yorùbá ju ti Adelabu àti Awólọ́wọ̀ lọ. Àyà ìjọba pàápàá ń dá. Bẹ́ẹ̀ ni ọkàn Awólọ́wọ̀ kò balẹ̀, nítorí kálukú ló mọ̀ pé yóò ṣòro kí ẹnikẹ́ni tó lé Adelabu sá jìyàjìyà nídìí òṣèlú Ìbàdàn. Bẹ́ẹ̀ ìbò Ìbàdàn yìí ni ojúlówó ìbò Western Region. Ẹni tó bá mú ìlú náà, ó ṣeéṣe kó jẹ́ òun yóò mú gbogbo àdúgbò tó kù. Bí èyí bá sì rí bẹ́ẹ̀, gedegbe ni Adelabu yóò wọlé. Bẹ́ẹ̀ gbogbo ọgbọ́n tí wọ́n dá láti rẹ́yìn Adelabu ni kò ṣiṣẹ́ yìí. Tó jẹ́ ẹni apètèpèrò ká dọwọ́ ẹ̀ délẹ̀ ni pípele ló tún ń pele sí i. Ìjà àgbòrò tó ṣẹlẹ̀ níbàdàn ti kọ́ wọn lọ́gbọ́n pé ẹnikẹ́ni kò lè bá Adelabu ja ìjà ìgboro Ìbàdàn kó borí ẹ̀, àfi táwọn yóò bá gba ọ̀nà míì mu. Lọ́jọ́ 16 oṣù kẹrin ni wàhálà ńlá ṣẹlẹ̀ nísàlẹ̀ Ìjẹ̀bú. Adelabu ń lọ pẹ̀lú àwọn èrò ẹ̀ lẹ́yìn àti ìlú àti ṣẹ̀kẹ̀rẹ̀ pẹ̀lú àwọn olórin oríṣiríṣi. Bẹ́ẹ̀ làwọn ọmọ ìsàlẹ̀ Ìjẹ̀bú ya bò wọ́n. Ṣé ìsàlẹ̀ Ìjẹ̀bú ni àwọn Ìjẹ̀bú pọ̀ sí jù lọ níbàdàn? Àwọn náà sì ti gbọ́ gbogbo ariwo tí Adelabu ń pa pé àlejò làwọn. Àwọn ojúlówó ọmọ Ìbàdàn ò sì ní gbà kí àwọn àtọ̀húnrìnwá kan ba ìlú àwọn jẹ́. Nítorí bẹ́ẹ̀ kò le rárá fún àwọn ọmọ ìsàlẹ̀ Ìjẹ̀bú láti mọ̀ pé ọ̀tá àwọn ni Adelabu ṣe. Nítorí bẹ́ẹ̀ nígbà tí àwọn ọmọ ìsàlẹ̀ Ìjẹ̀bú náà rí Adelabu tó ń bọ̀ pẹ̀lú àwọn onílù àti èrò rẹpẹtẹ lẹ́yìn ẹ̀, wọ́n múra láti kọlù ú. Wọ́n fẹ́ sọ fún wọn pé àwọn ò fẹ́ wọn ní àdúgbò àwọn. Ṣùgbọ́n níṣe làwọn onílù ẹ̀ bù lù sí, tí wọ́n sì ń fi ìyáàlú wọn pòwe pé àwa la ní, àwa la ní, àwa la ní Ìbàdàn títí tó fi dé Ìjẹ̀bú, àwa la ní, àwa la ní. Ọ̀rọ̀ náà túbọ̀ bí àwọn ọmọ ìsàlẹ̀ Ìjẹ̀bú tí wọ́n gbọ́lù dáadáa nínú wọn nínú. Ó ní ìjà àgbòrò bá ṣẹlẹ̀ láàrin wọn. Ṣùgbọ́n bí ìgbà tí inú ń bí ewúrẹ́ tó lóun yóò dùbú ìkookò ni o, igbe rárá ni yóò máa ké bí ọwọ́ ìkookò bá tó. Àpàlà òjìyà tó àwọn ọmọ ìsàlẹ̀ Ìjẹ̀bú yìí rí. Kódà nígbà tí àwọn aṣáájú Action Group kó àwọn tọ́ọ̀gì tí wọn náà dé láti wá gbèjà àwọn ọmọ ìsàlẹ̀ Ìjẹ̀bú wọ̀nyí tí ìyà ń jẹ, apá àwọn ò ká àwọn gídìgàn kó ọkùnrin tí Adelabu ti ṣàjọ. Ìjà náà sì pọ̀ débi pé àwọn ọlọ́pàá ni wọ́n bẹ̀ lọ́wọ́ pé kí wọ́n tún bá àwọn mú Adelabu o. Ọjọ́ méjì làwọn ọlọ́pàá fi fọ́ Ìbàdàn, wọ́n wá Adelabu wọn kò rí i. Nígbà tí ọ̀rọ̀ sì tún fẹ́ di ariwo tí wọ́n tún láwọn yóò kéde orúkọ ẹ̀ pé àwọn ń wá, Adelabu bá jáde wúrẹ́ ni wọ́n bá kì í mọ́lẹ̀. Wọ́n kọ́kọ́ gbé e lọ sí àgọ́ ọlọ́pàá. Wọ́n ní wọ́n lu mọ́tò J.A. Akínlọ́tọ́ tó ti tún padà di akọ̀wé Action Group fọ́. Bẹ́ẹ̀ ni wọ́n sì ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn léṣe. ń lọ̀rọ̀ bá tún di tilé ẹjọ́ o, níbẹ̀ ni wọ́n ti tún gba béèlì ẹ̀. Báyìí ni nǹkan ṣe ń lọ tí ọjọ́ ìdìbò náà sì ń wọlé wẹ́rẹ́. Kí ló wáá ṣẹlẹ̀ lọ́jọ́ ìdìbò Adelabu Pẹnkẹlẹmẹẹsì? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Yẹmí Ògúnjọbí ló ń tú pẹrẹpẹrẹ ìtàn Adelabu Adegoke Pẹnkẹlẹmẹẹsì. Ọláìwọlá alága ló ń bá a kà á fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú ìsinmi òpin ọ̀sẹ̀ yòní o.